sọ ọ̀rọ̀ tí Káyọ̀dé Mọ̀lá sọ, ó gbé ọ̀rọ̀ jáde. Lára ọ̀rọ̀ tí Káyọ̀dé Mọ̀lá sọ, ẹ̀rí intan sọ pé gbogbo ọmọ Yorùbá kọ́ ló fẹ́ Yorùbá nation o. There are many of them that sit there, especially bọ̀bọ̀ tó ń pè lámọ̀tẹ́kùn yẹn. Kóìkì ni mò ń jẹ́, ìwọ ni mò ń fún lésì láàrin gbogbo wọn, torí mo mọ̀ àwọn tó kù dáadáa, ìwọ ni mo mọ̀ dáadáa láàrin wọn. Mo dẹ̀ mọ̀ bí tó dúró sí, o fẹ́ràn Ìgbòho, o dẹ̀ fẹ́ràn Bàbá Akíntóyè. It's as simple as that. Kò ń sọ̀rọ̀ pé wọ́n ṣe passport. Bó ṣe wù yín ni pé ẹ̀yin ni kẹ́ máa control àwọn tó wà nílé. Mo dẹ̀ máa ń sọ fáwọn diaspora, ẹ lè control àwọn tó wà ní Nàìjíríà. Àwọn náà ẹ̀jẹ̀ kan náà ló ràn lára gbogbo wa. Àwa kọ̀ wà lọ́kì pa wà lábroad ni. It's as simple as that. Táwọn náà bá wà lábroad, wá ṣe ju tẹ́yìn náà ṣe lọ. Tẹ bá ń fún wọn ní 10,000 and then so ẹ tẹ bá fún 10,000 ẹ má fún 10,000 mọ́. Tabadélẹ̀ lérí lágbára Elédùmarè gbogbo wa máa rọ́wọ́ yọ. Nàìjíríà ni kò jẹ́ káwọn tó wà nílé rọ́wọ́ yọ. Lẹ́ṣẹ̀ ń bullshit àwọn tó wà nílé. Tí Nàìjíríà tó bá jẹ́ pẹ̀lú tó ń ṣiṣẹ́ tó jẹ́ káwọn ọ̀rọ̀ yọwọ́ rẹ ni ẹ máa send owó sáwọn èèyàn nílé. Mọ́mísì tèmi máa ń send àwọn